ń bọ̀ kí n ti tún lékún ju bí mo ṣe wà yìí lọ. Ẹ bá mi pariwo alimubarak. Àmọ́ sísọ tó náà tún sọ wípé ìní ọ̀gá ẹsẹ̀ mi ẹsẹ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ tàbí gbọ́dọ̀ àgbẹ̀lẹ̀kí wa níjọ́ tẹ̀ tí lọ́ọ́ mú nǹkan nísàlẹ̀ òkúta lẹ̀ hàn. بسم الله الرحمن الرحيم. ìtẹ̀mí yẹn bá sọ fún lásìkò tá a wà yìí ni ó máa ṣẹlẹ̀. wọ́n ní ìtẹ̀mí yẹn bá sọ fún yàrá lásìkò tá a wà yìí ni ó máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni yẹn bá sọ fún pé tòun ti da yóò sì máa da. bẹ́ẹ̀ni yẹn bá sọ fún yàrá pé tòun ti da yóò sì máa da. A'udhu billahi minash shaitanir rajim. Wàláyé ó ti da yányán. Wàláyé àwọn bá fọlọ́n búra ó ti da yányán. Ọlá àwọn tó wọlé wàláyé ó ti da yányán. Ọlá àwọn tó wọlé ó ti da yányán. Ọ̀gá ńlá bàbà. Ọ̀gá ńlá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Abẹ́ ọpẹ́ sí ránṣẹ́ sí mọ́mọ́ wa, ẹ dákun ẹni tó bá wá sí àméjì, ó kí sí mísọ́nà wa láti Owódé àti àwọn ọ̀gá wa láti Alimabubu lọ́hùn. Àti wọn pé kí wọ́n máa wọlé mú kí aláàjì wa Sàkàríyà, mú kí aláàjì wa Owóṣó, mú kí aláàjì wa Wàlíyùnlá láti Owódé, ẹ dákun ẹ bá wá sí àkàndá kó máa gbé sí àyè. Bá mi fi ọwọ́ ọ̀tún rẹ gbá ẹlẹ́dàá rẹ mú. Wọ́n ní o fọwọ́ ọ̀tún rẹ̀ gbá ẹlẹ́dàá rẹ̀ mú ọwọ́ ọ̀tún. Innal ladhina amanu wa amilu salihah. Máa tọrọ tó o bá ti fẹ́. Máa tọrọ ohun tó o bá ti fẹ́. Kanati lahum jannatil firdawsi nuzula. Khalidina fiha. La yabghuna anha wala. Qul law kana al-bahru midadan li kalimati rabbi. Orí mi ò gbọdọ̀ burú. Orí mi ò gbọdọ̀ burú. Lanafida al-bahru qabla an tanfada kalimatu rabbi. Walau ji'na bimithlihi madada. Bá ń fẹsẹ̀ méjèèjì dúró. Wọ́n ní o fẹsẹ̀ méjèèjì rẹ̀ dúró nígbà tẹ́lẹ̀ kankan òkú ẹ wá síbi tó fẹsẹ̀ rẹ̀. Innama ìṣàlù mẹ́tẹ́lú kọ́ọ̀lù wà níláyà. Ọlọ́run ọbẹ̀ yọ̀ kan ló wà náà ni ó sì dá fọ́rọ̀ mi. Ọlọ́run ọba ẹ̀kan náà ni ó sì dá sọ̀rọ̀ wa. Allahu Akbar. Yàrá ẹ̀dá májẹ̀mú. Wọ́n ní ọba ọlọ́run dá májẹ̀mú bẹ́lẹ̀ dá Fi ọwọ́ ọ̀tún yẹn kan ẹlẹ́dàá májẹ̀mú ọwọ́ fọlọ́. ọ̀tún rẹ̀ kan ẹlẹ́dàá rẹ̀ kò fi dá májẹ̀mú sọ́lọ́hun. Ètò ọba ti fẹ́ Ohun tó bá ti fẹ́ sọ fọlọ́ sọ fọ́lọ́hun. lábẹ́ gbólóhùn táwọn wí. Lábẹ́ ìgbélóhùn táwọn bàbá ń wí. Annama ilahukum ilahun wahidun. Faman kana yarju liqa'a rabbih falyamal amalan salihan. Wala yushrik bi'ibadati rabbih ahada. Sọ pé Ọlọ́run o. Wọ́n ní o sọ pé lọ́hùn o. Sọ pé Ọlọ́run o. Sọ lọ́hùn o. Orí mi ò gbọdọ̀ gbà. Orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé. Sọ pé Ọlọ́run o. Sọ pé Ọlọ́hun o.
má ṣe mí ní asiniwáyé. Má ṣe mí ní àsìníwáyé. Sọ pé Ọlọ́run o. Sọ pé Ọlọ́run o. Orí mi ò gbọdọ̀ burú. Orí mi ò gbọdọ̀ burú. Má fi tìrẹ náà yàn. Má fi tiẹ̀ ráyẹ̀. Ọlọ́run má forí mi rán yàn. Ọlọ́run má borí mi ráyẹ̀. Fún ara rẹ ni o wá fún mi. Fún ara rẹ ni òun wá fún mi. Alẹ́ ètò ní. Alẹ́ tòní. Alẹ́ oríire ni o tó jẹ́ fún mi. Alẹ́ òní ni ó jẹ́ fún mi. Ọ wá fẹsẹ̀ ara rẹ rìn wá gbóore tiẹ̀ ni o. Ọ fẹsẹ̀ ara rẹ rìn wá pẹ̀lú jíjí tí mo jí lọ́jọ́ òní. Ṣé lójú máa yọ fún mi? Mo ń jáde lọ yàrá mi. Tèmi ṣe kóńgẹ́ orin ìdílé tí kò ní lọ́jọ́ òní. Ṣé lójú máa yọ fún mi? Mo ń jáde lọ yàrá mi. Tèmi ṣe kóńgẹ́ orin ìdílé tí kò ní lọ́jọ́ òní. Ṣé lójú máa yọ fún mi? Mo ń jáde lọ yàrá mi. Tèmi ṣe kóńgẹ́ orin ìdílé tí kò ní lọ́jọ́ òní. Ṣé lójú máa yọ fún mi? Mo ń jáde lọ yàrá mi. Mo máa ti ń bí yín nú owó tẹ ẹ mú wáyé ló ń bí kíkàlùkù wá gbowó ẹ padà. Lásìkò ìṣẹ́jú mẹ́wàá ni mo fẹ́ lò. Mo bá Alhaji Abdulgafar Abdulrahman ọmọ àgbàlagbà. Mo bá wọn dúpẹ́ fọ́nà. Alhamdulilayi rabbil alamin. Àkọ́kọ́ ẹjẹ́ sọ pé alhamdulilayi. Alhamdulilayi. Ẹlẹ́ẹ̀kejì ẹjẹ́ á ní alhamdulilayi. Alhamdulilayi. Ájì Gàfárì. Alhamdulilayi ẹ̀yọ tó kù yìí ẹ̀yin fúnra yín lẹ́ àṣẹ ẹ bá mi fún aláàjì mi máa yìí. Kí o wọ ọgọ́. Alhamdulilayi, 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 alhamdulilayi. Ẹ pariwo lóòótọ́ mọ́. Alhamdulilayi yẹn ò dúró ẹyọ kan mo ní kí wọ́n ṣe wọ́n sì ṣe kọjá mẹ́wàá. Sábà wípé wọ́n róore Ọlọ́run lára wọn ẹ̀gbà máìkì padà. Alhamdulilayi, 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 rọ́bìlì èmínú. Ìwọ ń kọ́ ṣé wọn náà róore Ọlọ́run. Tí wọn náà bá róore Ọlọ́run dìde kọ́ sọ pé alhamdulilayi. Lábẹ́ wípé ọ̀fọ̀ fọlọ́ bí alhamdulilayi wàá wá jíjú ọpẹ́ wá bí pẹ̀lú ọpẹ́ mo dúpẹ́ ó ṣe mo dúpẹ́ ó ṣe bọ́lá ti bá ọ̀rọ̀ mi gbà mo dúpẹ́ ó ṣe. Bọ́lá ti bá ọ̀rọ̀ mi gbà mo dúpẹ́ ó ṣe. Ara ń sáńdọ̀ tún lọ́dún lẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ sí. Ara ń sáńdọ̀ tún lọ́dún lẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ sí.
Adam Gafari ẹ̀sán wo báyìí ẹ̀rọ ẹ̀yìn ẹ̀wà kóòtù ẹ̀rọ iwájú ẹ sọ pé Allahu Akbar. Èsì kò tó báyìí àbúrò parọ́ èsì ò tó báyìí ọdún yìí wọ́n tún lé lẹ̀ ju èsì lọ láàrin ọdún tó kọjá sísìn wàláì ìjíjà ọlọ́run òjò gbọ́ bá a kẹ́ àbá ṣe iná tó dúyàwó tó dún ọmọ ní ká sọ ni tọ́lá ń sì ní káwọn mẹ́tẹ̀ẹ̀ta ó wúyè èyí tó ṣẹlẹ̀ mí wàláì kó tó báyìí àbá àlìkíyàmọ̀ ní àtìyẹ làwọn mẹ́tẹ̀ẹ̀ta wò sí níwájú ọlọ́run Ájì Gàfárì ò sì kú lónìí kò sí lọ́ọ̀lẹ̀ gbogbo bí mo ti jòkó síbẹ̀ yẹn mọ̀ ọ́ kàn ń wòye ọlọ́run ni bẹ́ẹ̀ ni ṣe ń ṣe yẹn bẹ́ẹ̀ náà làwọn míì ń ṣe ẹlòmíà ní Ájì Gàfárì oògùn ló ń lò ààrẹ mùsùlùmí ẹlòmíà ló ń lò ràwọ̀ ni èmi wá ṣe tàfà wá ṣe ìrònú pé kí ló bá rí báyìí kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ ayé ọlọ́run pé sàlámù alaykum ala nafsi irrahma. sàlámù alaykum kataba rabbukum ala nafsi irrahma. wàláyé mo wá rí mọ̀ pé kì í ṣe oògùn orí ni kádàrá ni ẹni tó rò kóun fẹ́ ṣe bí Ájì Gàfárì ó ṣe kò jọ bẹ́ẹ̀. nígbà tá a kọ tiẹ̀ bẹ́ẹ̀ fúnra ọlọ́run ló kọ bẹ́ẹ̀ Ájì Gàfárì kò ní bàjẹ́. láàrin ẹ̀ náà la tún bímọ. láàrin ẹ̀ náà la tún ra mọ́tò. láàrin ẹ̀ náà la tún lọ sí Mọ́kà. Ájì Gàfárì fẹ́ lọ sí umwa lọ́dún yẹn sọ pé ámì náà. Àdé ní umura ni kí lẹ́ fi dúpẹ́ fọlọ́. Ó kù ìṣẹ́jú méje tí mo fẹ́ lò. Allahu Akbar. Allahu Akbar. Owó ọpẹ́ tí mo fẹ́ gbà tí mo fẹ́ fi dúpẹ́ 35,000 naira ni. Allahu Akbar tóbi yẹn. Nínú 35 Alhaji wa Abdul Gafar wọ́n ti produce 5,000 naira pé àwọn fi dúpẹ́ fọ́lọ́. Ẹ pariwo ọlọ́jọ́ náà. Bàbá Amáyégún ẹ wá lọ lè jókòó. Àbí? Bàbá Amáyégún bàbá àdéhùn Istijaba nínú 35 Ájì Gàfárì ti produce 5,000 naira. Allahu Akbar. 30,000 naira. Wàláì kò bọ́lẹ̀. Tó bá bọ́lẹ̀ wo àbáyé mu. Ọlọ́run. Allahu Akbar. Allahu Akbar. Mi kọrin náà mo ti kọrin kọjá. Mashallah. Bàbá Amáyégún 5,000 naira ó kò ju 5,000 ẹ̀kọ́ ló ń tóbi. Aṣáájú Istijaba. Aṣáájú ọ̀sábúrò nígbà. Wàláì 5,000 naira. Lórí mẹ́ta ẹ̀kọ́ ló ń tóbi. Allahu Akbar. Alájà àríyọ̀ mo kí yín. Alájà àfàdé mo kí yín. Ọlọ́mọ ajẹ́ kẹlẹ̀ balẹ̀ dáadáa. Allahu Akbar. Mosco bàbá ọlọ́mọ tuntun. Fáǹsì bàbá wa Istijaba nù. Èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, wà ẹ̀wá méje kù. 3,000 lélẹ̀ ọlọ́run ní táyé dànù. Allahu Akbar. Ọ̀yọ̀kọ̀tọ̀ yọkù, ó yọkù, wàsíwà ìdè. Ó ní ẹni ó bá yọkù ní ẹgbẹ́ òmìnira àwa láàjẹ wọn pa àwa tá a sanra yìí. Wàláì 4,000 ni. 1,000 tó kùnà rẹ̀. Allahu Akbar. Ọmọ olókùn. Lára àwọn tọ́rọ̀ ń ṣoore fún ní bàbá yìí, bàbá àti wọn kú níjẹ̀wá. Oore Ọlọ́run ni. Ọba tí ò bá ń tó lódì. Ọlọ́gbọ́dọ̀ kó sàánú èmi náà. Ẹgbẹ̀rún márùn-ún. Ọlọ́run o. Ẹ sọ pé Ọlọ́run o. Ọlọ́run o. Ájì Gàfárì dúpẹ́. Ká tó kú òbí lálẹ́ yìí wọ́n sì pé fóore. Èèyàn mẹ́wàá tó lè fi 1,000 bá Ájì Gàfárì dúpẹ́. Allahu Akbar. Èmi ìbá ìjọkùnrin ìbá ìjọkùnrin ká tó kú òun wọ́n pè é fóore. Inshallah ààrẹ mùsùlùmí bàbá náà ìgbéná wa
ó di méjì bàbá onídẹ́gbẹ́náwá ó di mẹ́ta di mẹ́rin kámẹ́rámánù ó di márùn alájà fọdí dátó. kò gbọdọ̀ ta kókó ó di mẹ́jọ alájà wòye náà alájà wa àríyọ alájà jà gbogbo yín sàmì kí wọ́n rí yín ọlọ́run ti rí yín dáadáa aláàbò àgbà aláyọ̀ sòwò alájà wòye ìgbà èèyàn mẹ́wàá tó lè fi àpò méjì àbọ̀ dúpẹ́ àbájá fún mi àmọ́ àbọ̀ wá dúpẹ́ fún olóò alájì gàfà aláàbò àgbà alájì wa bìtẹ̀bìrì baálẹ̀ aláàbò àgbà àwọn sì fẹ́ fẹ́ mi lówó ni láìláha aláàbò àgbà èèyàn mẹ́wàá tó lè fi àpò méjì àbọ̀ dúpẹ́ fún alájì wa bìtẹ̀fà aláàbò àgbà èyí náà wá 1,000 aláàbò àgbà láìláha 1,000 alájì wa baálẹ̀ aláàbò àgbà ìgbọ́ aláàbò àgbà láti ìdí ìrókò yásẹ̀ táàrù sí tíránsì dáfánà gbogbo ẹ̀ka ẹ̀tọ́ ọlọ́kùnrin ẹ̀mọ́wọ́ ọ̀pẹ́ wa ọlọ́run ọ̀pọ̀ yìí láṣìírí. ẹlòmíì kò márùn kò lápò méjì àbọ̀ṣù fún lápò kan ẹ̀yin tẹ́ ẹ bá ní 200 ẹ̀mú wa ẹ̀ wá fi dúpẹ́ owó àpò yóò dà fún yín 500 bàbá wa ìmọ̀ mu àjàní kí 1,000 naira ẹ̀ yóò bá ní mọ̀ọ́mọ̀. wọn náà tó bá bí nílé ọlọ́run bó sọ dídùn ní fún ọ náà ọlọ́run fún ọjà. kálukú tẹ́wẹ̀. kí ni kálukú wọn tẹ wọn méjèèjì. ẹ̀ẹ́dá náà sọ yín náà ìjókòó. ajá jẹ̀mílá wọn náà jókòó náà. níbi ó ti ń rí yìí. inú ẹni tó bá mọ iṣẹ́ ọlọ́run inú rẹ̀ kì í dùn púpọ̀. ọ̀tọ̀ ló kọ ọlọ́run ọ̀tọ̀ ló kí ọlọ́run ṣùgbọ́n ni ó mọ ó kọ ọlọ́run tó mọ ó kí ọlọ́run kò tí ì dá ọlọ́run mọ̀. ó dìgbà tó bá mọ iṣẹ́ ọlọ́run. bẹ́rù bá ní làákẹ́ bí wọ́n bá ń fi àwọn nǹkan kan tó jẹ́ àṣeyọrí ròyìn ẹ̀ ọ̀rọ̀ èmi ni mo ṣe ní ọ̀sọ̀ ìrìn mo tó bẹ́ẹ̀ lóòótọ́ ní ọmọ àná ìwà àti ńbáṣepọ̀ ti pẹ́ ẹsẹ̀ wa kùn àmúkọ ọlọ́run alìsàdúà ìwà bẹ́ẹ̀ ni ó máa hù ṣùgbọ́n àṣà bí ìgbà tí bàbá mi Mustapha Sabiru Olùsànúsí sọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá kọ́ àbò. ṣùgbọ́n àṣà ẹni ó bá wá mọ iṣẹ́ ọlọ́run tó sì ti rí wípé nǹkan kan ò dáa kó wá ga nínú dídá kó sì gbalẹ̀ nínú yíyá yìí kò sí bó ṣe wò ó tó ní ọlọ́run la láti bàjẹ́. bó bá ṣe bó ti ṣe yìí àfi ká fà á. Imam Abdul Jafar wọ́n ní bàbá débi kan wọ́n sàlàyé pé oṣooṣẹ́wọ̀n èmi ni àfọ̀ṣẹ́wọ̀n èmi ni ajẹ́jẹ̀míla ọ̀nà àtọ́gbọ́ta
ó ní gbà wọn ni wọ́n máa dà níyẹn lé sí ló dá ní hajj òun ò mọ bí wọ́n ti mọ̀ ọ́n láti rán lọ Mákà ó lóun ò fojú kẹ́ni náà dì sí táàbà ló ń tọrọ rẹ̀ ni ó darí ẹ̀ padà sára wípé inú àdúrà tí mo ṣe fóònù ni Sufi aw tasawuf aw min aadati sufiyyin al-uqala gbogbo àwọn Sufi tó bá mọ iṣẹ́ Ọlọ́run wọn yìí fi dáadáa ròyìn wọn káwọn náà máa wá sọ apá agbádá wípé èmi mo ṣe. Allahu Akbar. Anabi Suleiman alayhi salatu wa salam. ṣe máa pé ńjọ́ tí ọ̀rọ̀ dìbò ọ̀rọ̀ yá mi lórí àga Balkisi tó sì rí i pé kí Balkisi tó lè gbà pé ẹnìkan wà tí jọlọ kò lè gbà illa bihadrati kórè ìhà fi kí Balkisi déwájú òun kó bá àga ọlá rẹ̀ láì mẹ́ni tó wá gbé bíbí Kísù bá bá àga níwájú òun kò ní gbà kọlọ̀bẹ ẹ má bínú ẹ̀yin bàbá mo gbé látòrí àfààyàn lọ́wọ́ ṣé ẹ wà pé inú àwọn ọmọ kéwù Suleimana ọ̀kan nínú ilé gbé wá nígbà báyìí ọ̀kan nínú ilé gbé wá nígbà báyìí kíkẹta tó dáhùn wípé ọ̀kan ní kẹ́ tó wọlé ẹ tó jáde àga òde bá a bá ní kẹ́ tó wọlé kẹ́ tó jáde tí bílíkì bá dé kọ́tẹ́ ní jáde yìí pẹ́ ọ̀kan ní kọ́mùlà àǹtàkùmà ní màkàmìkà ọ̀rẹ́ mi. قال الفريق من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك. Padà sókè díẹ̀. يا أيها الملأ أيكم يأتيني بأرجها قبل أن يأتوني مسلمين. Ẹ̀yin èèyàn mi, ta ni ó gbàgbà Bílíkì wá kó tó di pé Bílíkì dé? يا أيها الملأ أيكم يأتيني بأرجها قبل أن يأتوني مسلمين. Torí ó tí àgbàlagbà. Ní tí wọ́n rò pé yóò ṣe kó mọ̀ rí ṣe. Tó bá wá fi di wípé àbùkù bá dé, àbùkù fọ̀rọ̀ lọ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Yá àyọ̀ àyùmọ̀láhùn, ayò kan, yẹ àti ìní bí a ṣe á قبل أن يأتوني مسلمين. àwọn arígbà àwọn ọmọ kẹwìrì tó sọ wípé قال الفريق من الجن wọ́n nílẹ̀ kan náà ní ìforíjì ló ṣàlàyé أنا èmi آتيك به قبل أن تقوم من مقامك. kẹ́ ẹ tó dìde ní ẹjọ́ kó yìí èmi ò gbàgbà rẹ̀. وإني عليه لقوي أمين. wọ́n ní alẹ́ yìí lakọ̀wé yìí ní àmì. wọ́n ní kò bá ti bọ́rọ̀ tó jẹ́ níbi àná àti kábìyì kọ́bùlá àǹtàkùmá. wọ́n ní tó bá dúró ń bẹ̀ ni kò bá níyì fún un. àmọ́ sísọ tó náà tó sọ wípé ìní ọ̀gá ẹsẹ̀ mi ẹsẹ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ àpò tàbí gbọ́dọ̀ Bílíkì wa níjọ́ tẹ̀ tí lọ́ọ́ mú nǹkan nísàlẹ̀ òkúta lẹ̀ hàn níjọ́ tẹ̀ fẹ́ lọ́ọ́ mú nǹkan lórí afẹ́fẹ́ ta lẹ̀ hàn ẹ̀ wá rí mi pé iṣẹ́ mi tó bẹ ìní bẹ́ẹ̀ bá wà mọ̀ ní kó sọ̀rọ̀ fún yín. وإني عليه لقوي أمين. ìní kọ̀wé yún tálágbára tó ní gbogbo àwọn akéwì yòókù àmínú mo jàmbá yín níbi èmi ló yẹ kẹrẹ wọn lẹnu kókò rẹ yìí pé ìní alẹ́ yìí kọ̀wé jùn àmín ẹnu tó wí náà
wọ́n ní wọ́n jára kẹ̀yìn pé ọ̀ lè ṣàṣeyọrí mọ́ látòdì lọ. torí ọlọ́gbọ́n kan ò dá kókó omi méjì aṣọ ọmọ ara kan ò fi rẹ̀ joyè níjọ́ yẹn bá fi rẹ̀ joyè tí wọ́n bá ti jẹ́ kò nílò. asòfò bẹ̀rẹ̀ tó dákẹ́ sí. má bọ̀. kọ́lá lẹ́sí ìdá ilé mọ́ mi náà lè kìtà bí. ẹni ọlọ́tún wá sí lọ́dọ̀ àgbọ́pọ̀ wọ ọlọ́run òun fọ́ lẹ́yà ìkan nínú àwọn ọmọ kéwọn náà lọ́nà àbákan ní. àná. bẹ́ẹ̀ bá fẹ́ rága bílíkì. àti kájí ìkọ́bùlà náà yìí tẹ́tẹ́ ilé ìkàtọ̀rù mú ká. sẹ́ni kẹ́ ẹ̀ dìde kẹ́ wọlé ó pẹ́ kẹ́ ẹ̀ lọ́ fún sáré ìdarí ó pẹ́ kọ́bùlà ayé àríkàtà ilé ìkàtọ̀rù mú ká. amákótó ni pé ẹgbójú yín ó kẹ́ ẹgbójú yín lọlẹ̀ pẹ̀lú òkú ọlọ́ àga bílíkì ó débi ẹ pariwo ọlọ́lẹ̀ kan. Palamara Mustakira Nindao. ẹ̀yin bàbá wọ́n ní Suleimana Palamara awo Mustakira Nindao nígbà tó lajú tó rí àga bílíkì níwájú ẹ̀ ẹ ń bọ̀ ká sọ lọ́nà tí ó ṣe tètè gbà yé ká sọ wípé irú lẹ́ẹ̀. Europe ibẹ̀ láti fẹ́ gbé àga wá sí Nàìjíríà. Asifu àwọn àgbàlagbà Taofeek Arógundádé Asifu ọ̀hún làwọn àgbàlagbà máa wá ìsìnkú rẹ̀ kì wọ́n sì máa fún ẹni tó bá nílà aka ìlú àwọn ọmọ. wọ́n wá lọ papọ̀ mọ́ ìsinmi kan bó bá wá wà lọ́wọ́ èèyàn lè pa ọ̀sìlẹ̀jì. àmọ́ bó bá tó wà lọ́wọ́ àwọn àgbàlagbà wọn ò ní lójú èkú torí wípé ẹnìkan ò ní ṣe kàráàmà bí ọ̀rọ̀ bá dójú ara mọ̀lárísẹ́ Ibrahim tí bàbá ikú ò láyé kàráàmàtù tí wọ́n ṣe. Mu'addad wọ́n èyí lò lọ́jọ́ náà bọ́rọ̀ bá dojú adaka wọ́n èyí lò kéèyàn torí wọ́n rí pé lẹ́yìn kàrámà àmì ìwọ ọlọ́run tẹ̀lé èwo nínú àwọn ànábì ọlọ́run ló ní àwọn jàmáà rẹ̀ béèrè mùjísà náà dé Sálíù wọ́n làwọn béèrè làkúnmí ọlọ́run wa ní ṣé abẹ́ làkúnmí ni ẹsìn ní kó na àpáta bẹ́ẹ̀ yìí bá ṣe wèrè àpáta la wá ní kí ó bí àkómi ọlọ́ọ̀ni ló sì sọ fún gbogbo wa ó yẹ kí àkómi náà jáde wà máa fà sí ìlú a màálí olùkùtọ́ kó jáde àtọ́mọ́ àmọ́ yín jáde tán eré ibú tẹ̀lé ni ọlọ́run ti wá lọ ó ní iye ọjọ́ tẹ́ fi mú mi ó ní iye ọjọ́ tẹ́ làkúrú yóò fi mú mi àgbákò ìlà àwọn ẹni ọlọ́run yìí ṣe béèrè kásì kàrámà torí wọn ti bá mi wò tẹ̀. àgáwá dé Asifu gbédé ìdè wájú àbẹ̀rẹ̀ Suleiman ìjọ náà ní pé. Azami bọ̀dẹ̀lá bí. Suleiman náà ní yé. Azami bọ̀dẹ̀lá bí. ẹ wá wọ lọ́wọ́ ẹni ó bá fẹ́ rí dẹ́kun lóye rẹ̀ pariwo pé lọ́wọ́ pọ̀. Azami bọ̀dẹ̀lá bí. àṣeyẹ wú ọlọ́run àgàmọ̀rẹ́. Azami bọ̀dẹ̀lá bí. nínú àwọn tó tún ní ọmọ àtẹ̀lé mi lọ ní ó ṣe dábìdábì báyìí. Azami bọ̀dẹ̀lá bí. mo rí sọlá tó wù ọ́ láti ṣe tafadùlà àlẹ́yìnà lábẹ́lẹ̀ ìjìmá ó wù ọ́ láti ṣe kí ẹsẹ̀ gbójú ẹnìkan wà ń yọ àbí bẹ́ẹ̀rù ẹnìkan wà ń bà ọ́ àmọ́ ò ń tọ́sí. Azami bọ̀dẹ̀lá. ọ̀rọ̀ báyìí mo wá ní látò ní mo mú ọ wọlé nínú ẹ̀mí ìta yìí mo ti wí o ọlọ́run wa fẹ́ kú bá mi ọlọ́run fẹ́ dá mi wò ó
ó wá ní kí nǹkan Abdul Gafari máa gbòòrò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lọ fẹ́ mú bẹ́ẹ̀ àfi kébì ní oṣù mọ́ yẹn kó má mú mi èmi ló fẹ́ mú. ليبلوني jẹ̀bi lánàá ló tọrọ àdúrà ní bàbá fún ẹlòmíín náà ń fèrè yóò ní àdúrà tó ń tọrọ ń bílẹ̀ sí tí mo ní kò tọrọ ó gbà yóò wá sọ wípé ọlá èmi lọ́lọ́run fi gbà èmi lọ́lọ́run fẹ́ mí wò. ليبلوني أشكر أو أكفر. bóyá wọ́n máa wọ pé ṣe ń dọ́ta ti tẹ́lá wọn balaba yìí kò sí dáadáa wọlé tí o yọrí ṣé tó kù láàrin ni àbí ti sè èmi máa wò lọ́wọ́ bọ̀ yọrọ bèrè káàbà mo ní àwọn ọ̀rẹ́ kan lára wọn tó ibi tó lóògùn dé ọlọ́run ní jẹ́ ń wá níbẹ̀ tó bá tún wá gba 1 million lónìí yóò dà lórí ìdáwà ni yọrọ bèrè káàbà ojú wa dá gbangba tá a ti parọ́ pé gbangba ó pè ní àtọ́lọ́ yọrọ bèrè káàbà dàárọ̀ ìyá aláàrọ̀ tí ó bá lọ òde yóò yá owó ọkọ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀. kí wọ́n á tèmi nínú ẹni tó lè sùn dáadáa mú wa. ẹ gbọ́ tí n bá fẹ́ pín dára bí n sì máa fọ́ mọ́ àìsùn abáṣẹ́sì náà gbàtí ìbá ìdárọ̀ la ó ní iye tó lọ bá sùn mọ́ bàbá rẹ̀ pé dákun mọ́ mi lọ́dọ̀ bàbá àwọn èèyàn ti ráyé àwọn èèyàn ti dọ́dọ̀ náà tán mo gbé yín mára èmi sùn o àmọ́ bẹ́ẹ̀ bá rí i pé ṣé bí wọ́n ṣe wá sùn ṣé bí ọ̀rọ̀ rẹ ṣe wá rí ní tó ń ṣe ń wọ́n ní tí ì ṣe kọjá wípé olè ni mo dà lẹ́yìn àwọn ẹni ọlọ́run bí ìbá rí bẹ́ẹ̀ àjọ kan táwọn tó bí mi ti dálẹ̀ ní kó ó dàbí báwọn èèyàn ti sùn ń bọ̀ irú àkókò yìí kọ́ lè yàn jẹ́ kó mọ́tò gbé dákun mọ̀lánà ọ̀gbẹ́rẹ́ àfikẹ́mi náà ó padà gbogbo yín àwọn àfà ẹ má bínú wọ́n tó gbogbo yín bàbá tó bí èmi bàbá tó bí èyí náà sí ọwọ́ wọn ti ayé tó báyìí wo yasikaru tẹ bá yín wọn omi ìsadàlẹ́ ìbùsẹ̀lẹ̀ lè pé ìka rẹ̀ tó fọwọ́ kan báyìí ó sì yá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run wa ní ẹ̀hìn márùn ló ṣe kàdùn ha káwọn fà lóde lámù yọkùnrin àmì ẹbí wọn bá dá wọn lóhùn káwọn máa ma bọ̀ ìní ti yé wáyé bọ́sí. ليبلوني أشكر أم أكفر. mo ní ẹ bá tẹ́wọ́ ọwọ́ méjèèjì ni ẹ tẹ́ dáadáa ọlọ́run fẹ́ béèrè ọpẹ́ bóyá wọ́n mọ̀ kó ló ṣe ní abágbára mi. ومن شكر bá a bá wá mọ̀ kọ́ lọ́wọ́ ọba ló ṣe é. فإنما يشكر لنفسه. àbàrà kékeré la fẹ́ fi gbà ńlá ajẹ́pà àti ìró oore gbogbo ẹni ó fẹ́ rí oore gbàmúra gájì tí kan nínú àwọn ẹbí rẹ̀ ò tí ì rí ní bèbè sí pẹ́ lọ bá ń pariwo ọlọ́run kó dé sánmà. ẹ̀wì lẹ́ẹ̀kan sí i ẹ̀wì lẹ́ẹ̀kan sí i ó bá jẹ́ pé kò sí tó ga tó ju ọlọ́lọ́ gbogbo ẹni tí ń jòkó tó jẹ́ pé òun àtìbánújẹ́ ní sùn ní jí tó wà lójú àgbò yìí mo fi ó kọ ọlọ́run rí kúrò lórí ẹ̀ mo rí àìdá kúrò lórí jèmi náà eré ta kò yé mi mọ́ta mo sẹ̀ ẹ̀sìn wa bá mi dé yìí àní débẹ̀ àní débẹ̀ fati àtàwọn àṣẹ náà a ṣe lérí òró ni bẹ́ẹ̀ ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ bá díjú yóò kó bá wọn náà díjú ẹja wà lérí òró lẹ́ẹ̀kan náà ìsinmọ̀lì mọ̀fọ́lọ́dì àwọn adákọ̀ ọlọ́run kájọ kàfátíà náà
bá a bá ti da bóyá sátìrù mẹ́ta ni àbí sùtúrù mẹ́rin ni kágbà bẹ́ẹ̀. Allah 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 ìwọ má tètè rí mi. مولانا الشيخ عبد الوهاب المسلم مولانا الشيخ آدم مولانا مصطفى سكلور سانوس بابا وانا تياغبا مولانا الشيخ الحاج ابراهيم ياس مولانا الشيخ عامر تيجاني ابو العباس سيد الوجود محمد صلى الله عليه وسلم اي تاكي يساعد wa bọ́mọdé bá dáràn lọ́dọ̀ bàbá rẹ̀ ẹni tí ju bàbá rẹ̀ nílò bá lẹ́yìn wọ̀nyí ẹ̀ ṣáájú wa bàbá wa Mustapha Ashile Mubarak ẹ̀ ṣáájú wa ẹ̀yin máa sílé ẹ̀ máa sílé mo sì mọ̀ pé kò ní ìdí ó di lọ́dọ̀ tí ẹ̀yin ó gbọ́ mi yé dèdèrè kan lásán bí sẹ́ bàbá rẹ̀ ṣe tó tí ò gbọ́ mi yé ló bá ní àtẹ ọlọ́run o aláì alọ́sí wá sí ní ìlérò ní ọ̀dọ̀ bàbá wa aláró wọ́n ní bàbá náà tí wọ́n wá tẹ̀ nísì ṣé òsánì ò bá ṣẹṣẹ gbogbo wọn náà wà mẹ́ Ibrahim fara ti gbogbo náà wà mẹ́ kí ni mo wá fẹ́ sọ ni wípé ó sì dé ọ̀rọ̀ asílẹ̀ bẹ́ẹ̀ ó sì déédéé wípé bàbá dìde lọ́tọ̀ wọn bọ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀dẹ̀ náà mọ̀ wípé ẹnìkan jẹ́ Mustapha sí. bàbá tó bí kálukú wa ló ní ti ju ọlọ́run bí bàbá wo bá jẹ́ ní ti ju ọlọ́run ní sí wa báyìí. àwọn ní ti ju ọlọ́run àwọn la fẹ́ kú wọn ṣáájú wọn wọ́n lọ́wọ́ ọlọ́run. wọ́n bá ti kú lọ kò sẹ́ni ọ̀rọ̀ rẹ̀ ti ìbò ti fẹ́. bẹ́ẹ̀yàn bá ń jẹ tí mu tí ń ná tí ń lò tí ń gbénu ilé tó fẹ́ tí ń bu ọkọ̀ tó fẹ́ òun náà wà lórí ìbẹ̀rù ju ẹni tí ò ti dá torí ó lè wu ọlọ́run kó kú dànù mọ́nú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí wàá ti wàá fi yàn sẹ̀sẹ̀ tán tó wàá gbé ara ẹ̀ ládé yóò fi sọ fáyé pọ̀ díẹ̀ kankan. bẹ́ẹ̀ ni ṣé o sáà akọ̀mọ̀lá bẹ́ẹ̀ wọ́n bọ̀ lọ́dọ̀ bàbá ń jà níbi bọ́lọ́wọ́ bá wa tẹ̀yàn tán ìwọ tí wọ́n ní wọ́n torí ẹgbà kan nì ọlọ́wọ́ wàá gbé kankan tí ọ wàá gbà tiẹ̀ tì. tó bá wọlé wípé èso ara mi sí i pé mo fẹ́ sọlá àmẹ́wò ọlọ́run bà mí torí mo rí àwọn alẹ́ tọ́lọ́run ti kọ́ tọ́lọ́run dáwò ó dà àwọn tó béèrè wípé láì ṣáà bàbá tàbí òbí mi bẹ́ẹ̀ wọ́n ṣe wò. ibi tí wọn náà bá máa bọ́ rẹ̀ kù sí. má mistake kọ wá wò mí pé ẹni ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ nítorí kọ́kọ́ wò ní pé láàrin wa ìjà sáré ẹni ọlọ́run kan ló yá fi ẹ̀mí ẹni ọlọ́run tó wà láàrin wa yìí fi pàṣẹ fọ́nà ń bọ̀ ti fẹ́ kó tó wáyé ẹ̀. gbogbo wa ni ó wà lóhun dání àwa la rí ìbànújẹ́ wa kù sí wípé kí wọ́n rọ́ ọmọ wa náà báyìí. láì tí ìjẹ́pẹ́ wọn rọ́ ọmọ wa báyìí kò sí àpẹẹrẹ gbogbo ìta níláàárọ̀ ìrìn àwọn afẹ́fẹ́ ní NASCAR wa lórí ọmọ chairman kan lọ́dọ̀ wa ń lọ ní ìlú òyìnbó lọ́mọ rẹ̀ wá ọ̀sùn ìjọba rẹ̀ nílùú òyìnbó ó ju ti tiẹ̀ lẹ́yìn lọ nígbà tó lọ́mọ pé àmì wò láwọn àmì wò tí ẹ kúrò ní sẹ́sùn tí ó wà omi tì ọmọ náà sí ìyàwó tó dókítà lamẹ́ríkà tó ti ní ilé ìwòsàn bẹ̀ ọmọ náà sí ìyàwó tán ó kú dókítà kí wọ́n padà lọ sùkú àkọ́bí
gbogbo bí ó ṣe níwà yìí ẹ̀yin létò òfin jáde ẹ̀ ń dáwọ́ lé yín ọrí eré ìbànújẹ́ lájọ wa tó rà àmàlẹ̀ tí ó máa kálukú darí ẹ̀mí ẹ̀ sọ́dọ̀ lọ. Allah Usman Danfodi ni wọ́n ló ní sí kó wọ́n lè la ìmọ̀tẹ́ná wọ́n fọ̀rọ̀ àdá ẹ wá ọlọ́run kan mọ́tẹ́ná àmọ́ ẹ wá ẹni tẹ́ tó ìjìká rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tòlọ́lọ́mù lẹ́ni tí ń bẹ̀rù àwọn lẹ́ni tí ń tijú bẹ́ẹ̀ bá wá ní mọ́tìlẹ̀ bá ga wọ́n fọ̀rọ̀ àdá èyí kan náà wà dájú kọ́ olóṣèṣì kẹ́ni lọ ní ó fọ àwọn bàbá iná kó náà tó bẹ́ẹ̀ ní ọkọ́tò ìsìnkú ní fúlọ́dù ni Allah 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 tàbá sí ìrọ̀ ìtọ́ni yàrá ti dé ẹ̀mí lẹ́ẹ̀kan náà. Allah 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 mo fẹ́ rí níwò rẹ̀ yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la gbogbo àsìkáwò ẹ̀ náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la ẹnu tèmi yìí kọ́ ní sọ́dà sí àmọ́ àwọn tí mo ti dá akọ ní agbára àwọn kan wá jù ọ lọ. Allah 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 Allah.
خلق الأكوان الأوالي اللهم اجعل في السماء بروجا واجعل في الأرضين قرارا لا إله إلا الله تقدست أسماؤك لا إله إلا الله تعظمت أبوابك لا إله إلا الله تعزك لا إله إلا الله قامت عبادك يا الله يا الله يا الله يا الله يا الله يا من له نور وعلم وقوة وبيان ومنى وعيد يا ولي الدرجات يا من له قوة أستغفر الله من كل ذنب أذنبته في ضياء النهار أستغفر الله من كل ذنب أذنبته في سواد الليل أستغفر الله من كل ذنب أذنبته في ملأ أستغفر الله من كل ذنب أذنبته في خلق ربي اغفر وارحم وعفو وتكرم وتجاوز عما تعلم إنك تعلم ولا نعلم إنك أنت الله الأكبر رب اغفر وارحم لا إله إلا الله لا إله إلا الله الغفور الذي لا يرجع لا إله إلا الله الكريم الذي لا يبخل كنت كريما أنت ولا يعلم الخير كنت إلا أنت يا رب لا اجعلنا تحت جناح اسمك العظيم الأعظم لدفع الشدائد وجلب المنافع وجلب الأقدام إدة وكل من آمنا وفي قلوبنا ومسخرا لنا وجعلنا من أوليائك إنك قلت وقولك الحق بأكل الملك والمفروض بأكل فاتحة وحروفها بحق أبي أسألك نورا وسهلتي وينبذ زلتي ويكيل نصرتي ويسلك زائري وباطني وينور الشمل ويقدس سري ويسر أمري وأمرنا معرفة أنك كليا على أبناء الجسم إنك من أول الأنواع وكاشف من والأسرار وكل شيء له مقدار إنه من سيد الفقر محمد المخصوص بقاب قوسين وإنه بسم الله الرحمن الرحيم لا إله إلا الله يا هالك المتهالكين أهلك كل من أرادنا بسوء يا هالك المتهالكين أهلك كل من أرادنا بسوء
يا هالك المتهالكين أهلك كل من أرادنا بسوء. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله يبه. محمد رسول الله. محمد رسول الله صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. فاتحة لا كانسي ويا تيوبا وتبيو يبا. الفاتحة. أهلا وسهلا ومرحبا بكم. ترى ما عليكم تبوا ẹ̀dùkúlẹ̀ má gbàrò àga kọ́ńtà tó bá fẹ́ fún sáré má dìde má gbàrò àga yóò padà fi yà wálẹ̀. àwa náà pa márìnì ẹni ẹ̀mí bá ń lò omi tó ti bọ́ lójú mi níjọ́ ìyá mi kú mọ̀sùnkú tó bẹ̀ àmọ́ àyíkọ́ búburú lẹ́nu àfáàrí bẹ́ẹ̀ mi tí ń lòyàn ló lo gbogbo ẹ̀yìn tẹ́wàá ń bèbè yàtọ̀ fáwọn tí wọ́n ń tara wọn débi kan kórìí kan wọlé. Ẹ̀mí ló mi ẹ̀gbọ́n máa lẹ́yìn mi. Ẹ̀mí ló mi ẹ̀gbọ́n máa lẹ́yìn mi. Ẹ̀mí ló ọ̀ká gbọ́. Ìwọ kọ́ ọ̀sán fún agbẹ́bí lò ọ́. Ajẹ́pẹ́ mi ò lò ọ́ ìfẹ́ nínú. Ìfẹ́ nínú ọ̀sán mọ̀kọ́ mọ́ mẹ́lẹ́yìn. Bẹ́ẹ̀ni bá lò ọ́ ti sọ ọmọ nù. Mo kí ikú oríire. Ṣé ẹ máa mi dé? Abdul Gafar mo lákọ̀ ọmọ olórí wọn bínú torí bọ̀ bá jí àgbàlagbà bí ọtí ń bọ̀ ọ lè rí ìrìn àgbàlagbà rẹ nínú ayé ìwọ kọ́ là ń pampa ẹsẹ̀ ọlọ́run. Ṣùgbọ́n bọ́ ọtí gòkè nínú ọlọ́run bẹ́ẹ̀ lọ́lọ́run máa bẹ̀ ọ́ wò ẹ̀ gbọ́ gba parí mọ̀lẹ́bí tán ọlọ́run wa ẹgbẹ́ fún gàparí ọ̀nláyè lọ́dọ̀ mi sóòótọ́ lọ́gbà mi gbọ́ wọ́n wá dán o kò sì sẹ́ni ọlọ́run máa dán o kọjá ẹni ọlọ́run
fúnra ara ọlọ́run wa sọ náà sí yàrá rẹ̀ ọmọ wa jóná àbúrò jóná ẹ̀gbọ́n jóná ìyàwó náà jóná àmọ́ wọn ò jóná kú. wọn bá di àjọ náà má kú ọmọ ní kíni ọmọ làbá ẹ pariwo lọ. bàbá wa bàbá àdínì bàbá ọjà gbogbo ẹ̀yin mayamaya kòyí mọ̀lánà Sheikh Abdulhamid Zubair ẹ̀yà wa ẹ kú palẹ̀ mọ́ ẹ bá mi gbé bolẹ̀ lọ ẹ kú palẹ̀ mọ́ àlejò ọlọ́run. tọ́lọ̀ lè mọ̀ bá wa ìjó tá a dùkọ́ lè bá wa òjò pa wá níbí táwọn tabẹ́tabẹ́ ẹnìkan ò sá wọ́n ní tó nífẹ̀ẹ́ ta ni ẹ dá kọ̀ fẹ́ ni ẹ bá wà ẹ bá níwẹ̀ dáadáa ẹ kó palẹ̀ mọ́ àmì wò. nígbà tí wàásì mi kọ́kọ́ bẹ̀rẹ̀ ní 1982 mo bímọ àkọ́kọ́ ní 1986 mo bí àbúrò rẹ̀ tẹ̀lé ní 1988 àmọ́ ní ẹ̀jẹ̀ ni mo ti ń rí ọmọ náà yìí pé àmín. bàbá wa lọ́dọ̀ àwọn ni gbàtọ́ máa yóò tu ọdún méjì ọlọ́pàá ọwọ́ adarí Alámísì tó tẹ̀lé tí ṣèjọ́ kẹfà a lọ bẹ̀rẹ̀ wáàsí láago 9:00 mi ìdí ìkọ́lé nígbà náà wọ́n ṣẹ̀ṣẹ̀ fasọ́kẹ̀wé ibi tí mò ń gbé lókè àwọn ń bọ̀ ọmọ tí ó jáde sí fún mi ó sì jábọ̀. sẹ́ńtà nù sọ́kẹ̀wé ni lọ. ìtàn rẹ̀ kan wá há sókè gbogbo ara yòókù wà nù sọ́kẹ̀wé àwọn ọmọ jáde. wọ́n ní wàásù ti parí irọ́ ẹ̀sùn wàásù afẹ́tẹ̀nu ẹni gbọ́dọ̀ lọ́wọ́ ìlọ́lọ́wọ́ ó ti rí pé ẹni mọ̀ ń sọ fáwọn èèyàn wípé ẹ láwọn mọ́ra pẹ̀lú ọlọ́wọ́ mi yìí wò ọlọ́wọ́ àti ẹ̀kọ́kọ́ mi wọ̀ gan náà wò náà. Alif Lam Mim hasiban nasu bábọ̀. Alif Lam Mim. Ọba tó ni wọ́n ń búra pariwo ọba náà. Alif Lam. Ọlọ́run bá ní mo ṣe tẹ́ mo fẹ́ báyìí sọ̀rọ̀. Hasiban nas. Ẹ̀wù bẹ́ẹ̀ ti náwó bí ẹni pé Imam Abdulgafari ṣiṣẹ́ sí lọ́dọ̀. Hasiban nas. Abdulgafari. Hasiban nas. Ó kọ́ là ń pè ọlọ́run tí ń bá ńlá kọ́ mọ́ ọ lórí mo bọ̀wọ́ sí ọlọ́run. Iṣẹ́ tó ká mi láàánú mo gbọ́dọ̀ máa dà ó pè ní. Hasiban nas. Bọ́lọ̀ kí ó dé. Hasiban nas. Ọ̀dọ̀ lò. Hasiban nas. Ṣé wọ́n yíra ìdógún? Hasiban nas. Sọ ọmọ ọ̀rọ̀ sọ. Hasiban nas. Ọmọ wàáhù. Hasiban nas. Ṣé dédé kọ́nà fi ọ̀rọ̀ ayé fún ọ báyìí? Alif Lam. Hasiban nas.
fún ọ táfàdúrà ní àlàyéka àmọ́ bí n bá ti ń tu ọ̀rọ̀ ẹni yóò mi ni wò. àṣìbáná. bóyá ọ sì ní àbọ̀ ní sì ní bóyá ọ sì sọ àbọ̀ ní sì sọ. àṣìbáná. ẹ̀yin ọmọlẹ́yìn ànábì. ẹ wo jọ́kẹ́ ti wà nínú ìṣòro. àṣìbáná sùn. dédé ìgbà tí ẹ ra fáànù sí mọ́ṣáláṣí. àṣìbáná. ni wọ́n dá yín tó ń bí iṣẹ́. àṣìbáná sùn. dédé ìgbà tó fún wọn lówó tí wọ́n yẹ ṣe mọ̀lídì. àṣìbáná sùn. àpò rẹ̀ sì méjì lọ́ra fún wọn. àṣìbáná. àjọtọ̀ orúkọ kù ọ̀fà jọ náà ṣe nǹkan rí wọn bá délé wọn bá lórí ọmọ ẹ̀. àṣìbáná sùn. bọ́lá ti ṣe pẹ̀lú àwọn ẹni tiẹ̀. àṣìbáná. bọ́lá ló ṣe alájí bọ́lá máa yẹ sí. ebi ti pa bàbá ṣe déédéé tí wọ́n rán àwọn ọmọ jáde. ìní kàlífà wa tò ní ṣé ó ti dání yẹs ilé ìgbàsá lọ́dọ̀ bàbá rẹ̀. bàbá pín àwọn ọmọ jáde ní pé ẹ dákun ẹ bàbá rà lọ kárí ń jẹun. tẹ̀sírí fi gbẹ lọ́wọ́ bàbá. àṣìbáná tí sùn. wọ́n lè lù tó jáde. àṣìbáná. ọlọ́run nírọ ẹnìkan èjì ọ̀rẹ́ mi ọlọ́run kémi ọlọ́run wọn nà bí lálá. àṣìbáná. bí bá wà nà yín bí lálá. àṣìbáná. ọlọ́run ọba ò kọ̀ yín sílẹ̀ máa wá ta àkàrà bùkà. wà máa kọ́lá. wà máa kàlá wà lálẹ́ àhàkìrà tó ká ẹrọ. wà ìdálẹ́ ìnáyà láàzá ti ká òye ònà ha àmọ́ bá mi wò bá dé àlè ìnáyà àkólé kan ọlọ́wọ́ wà sáájú lọ́dọ̀ ẹ̀rú tọ́lọ́ mímú. wọ́n ń sàlẹ̀ iná yàtọ̀ láàzádìkà oyún òyònù ha òyònù ha. nam falma awi fukulu hu nama. nam falmaka wifukulu nama loya. nam falmaka wifukulu nama. bàbá mi mìgídá ló bí ọmọ tó kọ àmọ́ kò sí ọmọ tó sí bàbá rẹ̀ tó bàbá mi àná. gbogbo èèyàn wà dálẹ̀ ó lóun ó dùn ó tà á fa kó máa tọ́jú bàbá mi. wọ́n lánàá ṣe tàwọn fíìkì ẹni ó lóun máa tọ́jú bàbá mi tí ò ráwọn àyókù aburú ló ṣe wákàtí àràbùkà ò ṣẹ́wọ̀n gbogbo yẹn aláta àbùdó nílá ìyá wábìlì wá èèṣà bàbá mi tó lóun máa tọ́jú bàbá rẹ̀ ọlọ́run wá lù pa. ẹ̀yin àgbàlagbà ṣé mo mọ̀ ṣàṣẹ ṣé mo pé tó fẹ́ gbọ́ ní kò sí mi bọ́lọ̀ bá dé ẹ má sì bí o àwọn èèyàn sùn ni tó bá dé ẹ má sì bí o dèdè ìgbà tọ́lọ̀ ń bá fẹ́ fún ọ ní adé yìí adé ẹ̀yẹ adé eré tọ́mọ àrí ó máa bá ìtàn dáadáa nínú fámìlì yìí wọ́n lọ bá ṣe tá àti bẹ́ẹ̀ fún ọ fìlà ẹyọ kan tó kù ọ kó tó fi kọfà agbárí kóòlù má pa ọ ọlọ́run gbà sọ̀rọ̀ náà láǹtà náà lè dé la àtà tó ń fi kú. tó ń fi kú mi. ẹ ń bọ̀ ẹ má bínú ṣé gbogbo àwọn tá a fẹ́ fún mọ́tò mi là ní omi gọ́ọ̀dù náà ń dúró ọlọ́run sì máa ṣàánú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ìwọ náà o fẹ́ gbọ́ tọ́ òkìní o ti tọ́jú ọmọ jì o ti tọ́jú ẹ̀dẹ̀ ọ má wàá banújẹ́ nígbà tó ní fòsùwájì tí ọ̀rẹ́ rẹ̀ ń kún bọ́ ọ bá ti banújẹ́ ọ̀ọ́rì tó ìkú. bàbá wa ẹ̀kúndádé àbọ̀lọ̀ ńkọ́ ni Abubakar ọ̀rọ̀ rẹ̀ ti ọ̀rọ̀ àfi sọ̀rọ̀ fún mi bàbá bẹ́ẹ̀ máa wọ̀ ọ́ lọ. bàbá Abubakar aṣọ yíya mo sọ ní ẹ̀dọ́ nísàlẹ̀ bí gbọ́dọ̀ àwọn ọlọ́dún ẹ̀dọ́ ìmúdẹ mo sọ marat Abubakar kó tó di Abubakar padà wá aṣọ tá Abubakar àbáyàbáyà tó ní níbi tí aṣọ náà ní agbáadé tó bá sì lè fa báyìí kó kó fi bòdodo yóò yá ni ó wá dùkúta náà bí bẹ́ẹ̀. من الذين أوسروا أنفسهم في سبيل الله
lọ́lọ́run wá dé wípé ànábì Jibril wá dé ànábì ní kí ni wá sí gbọ́dọ̀ ní kí wọ́n á béèrè ní pé ta ló dòkó tì ọ́ ẹ dákú ẹ ọlọ́run tó ní kí Jibril tó bá ànábì ṣé gòmẹ ní ọdún kọta náà afẹ́tẹ̀ẹ́nu ẹni gbọ́ ní tààjà ọwọ́ ta ló dòkó tì ànábì ní Jibril bá sọ fọlọ́ Abubakar ni ó tún jíṣẹ́ náà ọlọ́run ní padà lọ́dọ̀ ànábì ọní máa bá lu Abubakar wọ́wọ́ yẹ iṣu fi ìta òbí mọ̀hálà kí ni tó ṣẹlẹ̀ sí tó jẹ́ pásọ yíya ní wọ̀ dáṣà wà má ànábì ó gbà ẹ̀yọ̀ ògbó ẹlẹ́ka ànábì sọ ànábì káì bóòlù kì í dáhùn èmi náà ni ó dáhùn ìní bí Abubakar Jibril bá sọ fọlọ́ ìnáwó àǹfààkà àmúwálà aláìyàtọ̀ kúlẹ̀ lẹ́fàtà tí wọ́n bá ní Abubakar dòlòsì lónìí èmi ló náwó rẹ̀ fún dé tòsí torí kọ́ńtà fọ́tì kótó ní pé Usmanu dé ní òró lọ́wọ́ kankan sẹ́fà Abubakar òun ló lọ ra bìlá lọ́dọ̀ òun máa ń yà wèrè owó ńlá ni ẹ wá bàbá ọjà bàbá àdínní àti gbogbo ẹni làrí Ọlọ́run gbogbo ẹni tí ń gbọ́ mi dákun ẹ má dọ̀rọ̀ yìí ó sì wá jẹ́ wípé ẹni tó jẹ́ wípé torí tọ́lọ́ ìfẹ́ tọ́lọ́ torí tànábì ìfẹ́ tànábì ńlọ ná gbogbo owó rẹ̀ tí ò ná nítorí hubbul dunya bal hubballah innama yuridu minhu jazaa ní tí ń sè ń fẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ kó sọ ní ẹ̀sẹ̀ ọlọ́wọ́n ní àbúrò àgbàdo ọwọ́ rẹ̀ ní tẹ́nu tó ń kà mọ́. Ṣé báyìí lọ tó ìwọ lọ? Ọlọ́run tó wá ní ìbéèrè ìlú ọ̀rọ̀ ìtàn. Padà lọ́wọ́. Wọ́n ní kànábì bá ọ bí. Wọ́n ní kànábì bá ọ bí Abubakar gbé. Yá Abubakar, à ń tàrá ni ànàlá àmsáàkì. Nígbà náwó rí sọ́lọ̀ tọ́lọ̀ náwó kàkàdà. Inú rẹ̀ dùn sọ́lọ̀ ni àbí mo lọ bí ọ wọn làwọn bá kẹ́rì sí dàgbà lórí láyé ẹni mani àná tá a ní mi tí wọ́n bí ń sọ́lọ̀ tó bá wù ká kó tó gbà yìí tó kù yìí náà kó bá kó kẹ̀kẹ́ mọ́ kó sáàtì yọnu sí mi tó bá dé Imam Gabara èmi ò ní yàtọ̀ ìyàgbẹ́ mọ́ torí kí lè kú olùsọ̀rọ̀ yìí àbí torí kí n má rí sọ̀rọ̀ ni mo ṣe é ṣe gbogbo tí mo ń ṣe o ni mo fi wá sàlátù o èmi ò ní wá má o ọ lè sọ fún mi bàrà kò ní tí ẹni tí o bá dẹ́dẹ́ lọ sọ fún ẹni ó sọ bẹ́ẹ̀ mi ní agbára mi ò ká kankan ṣé n sọ fún agbára mi ò ká kankan àfi kẹjọ máa sọkó sọ́dọ̀ wípé kó má fi yín dára màá níbi àtàwọn. ẹ má wò ló pé kò ní mi o àásìmá náà ṣe é ronú tètè bàtà àbá sọ wípé èmi ni ń bọ̀ ní ló sàwọn sófin mo fi tasadaktu bisimi sofiyin baba kan bẹ mọlana gbogbo àwọn ọmọ ọlọmọ tó dọdọ rẹ ní jí wípé wọn ni pé ndéyìn bí mo ti ní ọdún yìí ọgá látòkè lọ mọlana sí Ibrahim ó dé Nàìjíríà ó ní gbogbo èèyàn ni mo rí pé ọmọ kéwù mi ni wọn amọlágbájá ìsọ ọmọ kéwù mi torí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ó súnmọ́ tèmi ẹni sí Ibrahim wà wíwá sẹ́ńgbọ́ òfúkọ rẹ̀ sí rárá. Ó sì tọ́ máa rẹ̀ di. Àrùn náà ó sì tọ́ máa di. Àwọn tó wá tẹ ìjìká tí ní tí wì tí wọ́n tẹ ìjìká rẹ̀ gòkè àwọn ni wọ́n wá sọ pé hàn. Àwọn onígbàgbé lórí bàbá rẹ̀ sọ wá léyìn. Bóò lórí. Bìlá al-Abasiyu ẹ̀rí pé Bìlá tó pè ní fún Islam ṣètò òfin mu ẹ̀ ẹ̀rí pé yẹn dúdú ni. Náà nígbà tó di ọ̀lẹ́ kí n bọ́ aṣọ tèmi fún kó náà ò lè fi kírun. Àrẹ́bí wa ní ṣètò ọba lọ́wọ́ ọmọ ọlọ́run olóhùn ọmọ ọlọ́run
máa lọ máa lọ lọ́wọ́. akẹ́lẹ́mọ̀kẹ́lẹ́ ibi tí owó sálábàdé síbẹ̀ yìí lẹ́sọ̀ fún wa gbé wọ́n padà ó padà kúrò ní gbòòrò Màdínà torí tó owó rẹ̀ dé adénúgàbò lẹ́nu pa ànábì sọ wípé ó yá máa lọ jẹ́ yàn na sálábà tí ò ṣe fìtínà lẹ́yìn ànábì lò ẹ wá wo bìlá tó kú nítorí fìtínà ànábì ìjà ní kiri ṣé ń wétò ọlọ́run ẹ̀yin èèyàn ní. àṣìbà náàṣù. ṣé ọ̀rọ̀ òní. àyùtúrọ̀kùn. ṣé wọn náà mà bí n ti sọ yìí kálukú mo ti tọ́sí ibi tí ọmọ ọlọ́run gbà á fi náà mọ ẹlòmíín wú àbáyàfà ìdààmú tiẹ̀ ní pé kò pàdé ọkọ gidi rí. ẹ gbọ́. àyùtúrọ̀kùn. ibi ọlọ́run gbèjì ẹ̀gbà ọ̀ọ́ni kájú kú ọ̀ọ́ni kájú lọ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ rẹ o alákòwòrè òkú èmi àti wo àti gbogbo àwọn tó wà ní ilẹ̀ gbà ti lọ́dún yìí àmì òtó gbọ́gbọ́rún ọdún lónìí ilẹ̀ gbà ti àní kájú kú ìní wá ìfi mọ́tò sàdíà fún mi àwọn mọ́tò tí wọ́n máa tà bíi 200 million ọlọ́mọ tó lè kí wọn má bà kan wọn jẹ́ má pa ọmọ wọn. rìbò kún Olúwa tí o bá ti rìbò kún Olúwa. ọwọ́ àdúrà mi tí mo tẹ́. ọwọ́ àdúrà mi tí mo tẹ́. má jẹ́ ní abẹ́. ọwọ́ àdúrà mi tí mo tẹ́. ọjọ́ ìmọ̀ràn lórí o kọ́lá. ẹjọ́